Lónìí ọ̀rọ̀ Olu Alo la fẹ́ sọ. Olu Alo like èmi ṣe mọ̀ pé CAC lẹ́yìn Foursquare CAC ni mo use mo dáadáa lẹ́yìn náà MFL lẹ́yìn náà Redeem South Africa ni mo ti bẹ̀rẹ̀ sí lọ sí Redeem so mo mọ̀ CAC yìí too mi lè sọ pé dáadáa mo ṣe débi pé mo gbélé bàbá Bádàrí ẹ̀ ń gbọ́ mo ṣe débi pé ilé bàbá Bádàrí tó wà ní Àkúrẹ́ mo gbé níbẹ̀ alright àwọn family mi lè máa mọ̀ because like me mo máa ń carry ara mi along àtọlọ́run mi along on anything tí bá ṣe I don't carry my family and people so much along nínú ọ̀rọ̀ mi ṣé you understand so mi ò ń carry people too much people along in my case tó rọ́rọ̀ mi ni kò ṣe ọ̀rọ̀ family okay and tó bá dẹ̀ ti dàgbà dé stage kan when you grow to some level you know that it's not everything that family is needed in your life because you too you have to start your family but the moment you continue to involve family into your affairs into whatever you do tó ti dàgbà ayé ẹ̀ dàbí pé that their life you are living is not for you but I notice that a lot of people too tó bá lọ fẹ́ live a life of yours wọ́n fẹ́ di ẹ̀ mú báyìí and again kì í ṣe pé wọ́n ní nǹkan tó dáa fún ẹ they just want to get they want to involve in your case they want to involve in your life to know actually go back to my progress or go ma block ẹ wọ́n wá send ẹ sí church wọ́n ní kó máa gbàdúrà ẹlòmíì ti wà ní church for 45 years 50 years tó ti ń gbàdúrà ẹni tó ń gbàdúrà fún láti 40 years kò tí ì rí gbà up to date I'm not saying people should not go to church what I'm telling you is this I don't go to church but I read Bible I try to study at the ground too people when people are preaching when tó bá interest me tí mo ṣe move under anointing ẹ I will listen to them but the moment I'm no longer listening I'm moving under your anointing mama pe God is also talking to me telling me something okay so if I don't go to church I don't condemn people who go but I know a lot of people who call themselves preachers of the gospel they are all actually a bonder of people's soul and body. Their bonder means they bond people. They send people to hell. When you have one problem, they increase it to 20. When you are coming out from one, they replace that one to conquer it. They replace it with another 5 so that your problem can be multiple. And then you can continue to be present in their presence. And your presence will be favoring them and dishonor you and depreciating your life. So, the Bible said to me that the presence of the Lord is the fullness of joy. Wherever you are, anywhere you stay, there is no presence you are not having joy. You understand? You try to make yourself happy too because the happiness is actually should be in you. So when you know that your spirit is always want to be depressed, so reason very well, quickly, jáde quickly think twice, okay? Try to design. Do you understand me? Because the Bible says once again, in the presence of the Lord, there is a fullness of joy. Do you understand? So I believe so much in God. I believe so much in God. I don't believe in anybody much. I believe so much in God. Okay? Even people say, believe in yourself. I believe in myself. I trust in myself. Me too. Okay? But I trust in God more. Alright? Because with God, all things are possible. Yes, the Lord is my strength. The Lord with God I can do all things. And those who wait upon the Lord too shall renew their strength. And don't forget, ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni nínú ara o. Faith without love is dead. So don't have faith for fun. I have faith. With my faith, whatever I have, I pray to God to direct me, to increase my faith, and to open my eyes to whatever good that I will be doing. I will lay my hand, and I will be prospering. You understand? So whatever you lay your hand, you prosper me. For me, people kì í ṣiṣẹ́ tó ń ṣe. Kò dẹ̀ mí pé kí n máa sọ bó ti máa ṣe fún ẹ. I am just telling you that. Be yourself. Be with God. Believe in yourself, as I used to say. Okay? So let me continue. I want to talk. Don't let me use too much illustrate. I don't want to use too much talk. Let me just go straight to the point. I want to talk about Olu Alo. People wọ́n béèrè fún Ìyàwó Olu Alo. Olu Alo, and I tell you that I know little about CAC. A lot of them, sorry to say, it's not blackmailing.
I've said this before, and any pastor that calls me, your children will be cursed. Your generation to generation will be cursed. You will be cursed. Or whatever you do will be cursed. Almighty God will open his mouth wide and curse you. And also rejects you as he rejected Saul. Okay? So I want to talk about Olu Alo today. I don't know Olu Alo before. Before I started noticing Olu Alo on Facebook. His name is not ringing bell to me because orí òkè mi náà sọ pé wà ní èmi ò rí Olu Alo rí. Tí n bá rí Olu Alo, and again àwọn tí mo mọ̀ nínú CAC àti nínú gospel nínú ìrere wọ́n ju Olu Alo lọ ní ọjọ́ orí. So ti èyí nínú ìrere wọ́n jù lọ. So bóyá nǹkan tí mi ò fi dá mọ̀ nìyẹn. So ti èyí lẹ́yìn. So it's not somebody I know from Nigeria. Torí tẹ́mi ò bá mọ̀ mi ò ní sọ. Ṣùgbọ́n nígbà tó dórí social media mo mọ̀ Olu Alo. Mo mọ̀ Olu Alo. I have number of Olu Alo. Yes. And reason tí mo dẹ̀ fi mọ̀ Olu Alo rèé. Ìgbà tí wá di pé mo ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ àwọn CAC mo ń sọ̀rọ̀ àwọn pastor. I noticed quickly that àwọn gbogbo CAC àwọn churches yẹn they go back me because à ń sọ̀rọ̀ àwọn ọmọ gáràjì olè ni wọ́n ná bírú àwọn Wàsíù yẹn. I know they are bad people. But ṣé mo pé lẹ́nu ọjọ́ mẹ́ta mo dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn pastor láti bàtí mo ti dé. Ó ti sọ pé church pastor Anojo mo máa kàn sí rẹ̀ pé this first pastor Anojo church, and if the people love that, love him also, they want to attend the place they can attend. But kí tó continue gan mo rántí 2010 ni mo láàlá kọ nípa pastor Anojo. I have a dream about pastor Anojo then church yẹn ni tó wà ní Alágo méjì ló Adékúnlé kọ́ ní Adékúnlé ló dàbí church ló Adékúnlé kọ́ ó wà ní Sábó Yàbá ibẹ̀ ní church yẹn wà níbi church yẹn ọjà Sábó yẹn gbogbo ibẹ̀ ní church yẹn wà Vineyard of Mercy. So I have a dream nígbà yẹn during that time yẹn náà ni mo lálàá tí mo lálàá ẹ̀gbọ́n wọn gbà yẹn mo wà wò pé kí ni ẹ̀gbọ́n wọn yìí ní orí wọn gbà yẹn pé àbúrò wọn kan tó dẹ̀ wá visit lè wá gbà yẹn níta mo rí pé kò tí ì wá ṣùgbọ́n before nígbà yẹn mo kàn rí pé mo ń lálàá rí gbogbo wọn. I have a dream about the church pé níbi wájú church yẹn báyìí to God who made me if I lie kọ́lọ́run kó judge mi tó wáyé pé mo ń sọ̀rọ̀ tí Ọlọ́run fi wọ̀n mí. So mo rí pé iwájú church yẹn pé tẹ́ bá ti fẹ́ wọlé oríṣiríṣi àwọn nǹkan náà so kọ́ bẹ̀. Ẹ lè má rí physically torí àwọn èèyàn kan lè lọ gbé kámẹ́rà sí kó sọ pé tó Bọ́lá church tó sọ pé wọ́n so oríṣiríṣi kọ́ mọ́ lélẹ̀. Àwọn èèyàn tẹ̀mí àtàwọn tó bá gbọ́n spiritually wọ́n máa mọ̀ wípé tá a bá sọ̀rọ̀ bí tó bá sọ pé a sọ̀rọ̀ kan pé wọ́n rí nǹkan kan mí kan o lè débẹ̀ kó má bàa face to face things sílẹ̀. But Ọlọ́run kàn fi ṣàlàyé fún wa ní pé àti èmi Ọlọ́run pé the place is actually diabolic, it's dangerous for you. When you go there, you can actually fall into trouble. So a lot of people now, she's not supporting this. I'm not a follow. I want to support myself. And Ọlọ́run tẹ̀ ṣe ń support me. Bẹ́ẹ̀ ni kí n dẹ̀ máa kọ́lọ́run kí n máa support ara mi. Because if you don't supporting you and you're not supporting yourself, then some people want you just to be carry their own load, come to surrounding them. You understand me? If they are dancing, you should also be dancing. If they are smiling, you should be smiling. Anything to bad get one over you cannot direct my life. Okay? Whatever fetching me money, whatever giving me happiness, whatever that is giving me good things, that's what I will follow. I'm not a robot. So if you can sell it, you don't carry me along. You don't tell me say that this is what you want to do. I won't do that. So into ṣẹlẹ̀ during that time too, don't forget I know Pastor Anojo very well. I know him very well. Okay? And I know people who know him. I know them to the level that tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ CAC nígbà yẹn ẹ lè sọ̀rọ̀ ẹ ṣá mọ̀ pé ilé bàbá wa dàrí tí mo ní wò pé màmá wọn náà ní kó má gbé mi káàkiri mọ́ ní màmá wọn náà ti late. So ẹ lè sọ̀rọ̀ ẹ lè pa tí bàbá wa dàrí kúrò nínú CAC ẹ lè pa tí bàbá Olúṣèyẹ náà tó jẹ́ general superintendent nígbà yẹn kúrò nínú CAC. Gbogbo àwọn bàbá ọlọ́wẹ̀rẹ́ gbogbo àwọn bàbá wọn yẹn ẹ̀rù stanley. So torí ọ̀rọ̀ tí mò ń sọ wọ̀nyí ọ̀rọ̀ tí mo ti ń sọ yìí actually ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ láti 1992 títí di òní, that's 33 years ago. So àwọn ọmọ mi wà nígboro ń sìn tó yẹ kó wọ́n máa bá wọn bú ẹ̀ wọn ò tí ì bí wọn
ìmí ìkẹlẹ̀rẹ́ wọ́n ti bí ṣùgbọ́n kò tí mọ̀ kankan ó ti yé wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n máa gbẹnu sọ̀rọ̀ ó ti yé bẹ́ẹ̀ 30-something years ago ni mo sọ ẹ̀gbọ́n so ọ̀pọ̀tọ̀ Olú Alo ni mo fẹ́ sọ mo kọ́kọ́ ṣe gbogbo illustration yìí for you to know that tí bá sọ̀rọ̀ mo mọ̀ tí mo ń sọ̀rọ̀ I don't just open my mouth and start talking okay ṣe rí eyín mi bó ṣe set nice sweet ṣe ti understand ṣe lẹ́nu mi bó ṣe thick bí pọ̀nmọ́ tí wọ́n máa bí ẹsẹ̀ ràkúnmí ẹni bó ṣe thick but ó fine kò dọ̀tí ó succulent ó ti yé bẹ́ẹ̀ kò tóbi jù kò kéré jù my mouth my lips very fine ẹ̀dẹ̀ tí ní bí èmi náà ṣe wà báyìí ní ò dàbí ẹ̀rù ìfọ̀ torí ẹ̀rù ìfọ̀ wọ́n máa ń di kúkú kúrò á dẹ̀ wá tóbi rẹpẹtẹ tó ti yé yín ẹ̀yìn wọ́n á ti kó oríṣiríṣi kan sílẹ̀ tẹ́ bá wò bí ṣe wà níwọ̀n ó dọ̀tí sí mi lára kò dẹ̀ ní sí ìdọ̀tí lára mi physically and spiritually so ìyẹn bó ṣe jẹ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yìí Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ní tòótọ́ mo fẹ́ ṣe ìbà lónìí mo ṣe ìbà ilé ìgbìmọ̀ ẹlẹ́kọ̀ọ́ sí mo ti gbàdúrà mo dẹ̀ ti ṣí platform lórúkọ ti bàbá àti ọmọ wọ́n á fẹ́ ṣe ìbà ilé bàbá mi tó wọ́n sọ pé lónìí o Father's Day ni èèyàn kí nílé ìyá kó wà nílé bàbá mo dẹ̀ love mo cherish ilé bàbá mi kan ṣe ti lè mẹ́rin ìkàrí àkókò la gbé bí mi o èmi ní bẹ́ẹ̀ ni òkèlà èmi ni ọmọ olúkàrẹ́ àlìlà as I used to say I am a princess not by mouth by original by birth royal ràn nínú ẹ̀jẹ̀ mi and if you are a royal you are from a royal family original one and you are not being vandalized you are not being troubled you are not being disturbed you are not original royal from royal kingdom. So all people from royal kingdom they face a lot of tribulation as well because other people who want to be that they cannot be what I be so they focus on that they fight that crowd they fight what God has given to you from birth that they don't have so it's not their fault as well and again I want you to get this into your head it's not my fault as well to be a princess. Ìkàrí àdókò ní agbègbè bí mi èmi ni ọmọ olúkàrí àlèbá ọmọ arúgbó máṣá ọmọ aṣọ̀tẹ̀ márùn ọmọ àti ìdí aláṣẹjùbọ mi gbogbo iná ọmọ òrùlé parí ọ̀pọ̀lọpọ̀lọ ọmọ akọ́là àpò òròkú abẹniwá jẹun abòyò abẹ èèyàn wájú oyè bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ẹlẹ́yìn ìpínlẹ̀ àdéhùn rẹ̀ ilé bàbá mi ni tí wọ́n bá fẹ́ gbàdúrà nínú Ìkàrẹ́ ilé bàbá mi wọ́n máa ti lọ súre tí wọ́n ti bá ń gbàdúrà gbogbo wọn ti bá ń ṣe ó dẹ̀ gbèmí o ẹ má blame mi ilé làbà ohun tí ìyá bá ti ṣe ọmọ ẹ máa ṣe ni àjàjà tí ọmọ yẹn bá gbé pẹ̀lú ìyá ẹ̀ tó ti yé yín whatever tí ọmọ mi bá ṣe téèyàn bá rí ọmọ mi lónìí ní tí bá ṣe lọ́mọ mi máa ṣe tó ti yé yín tí bá wà hard working bẹ́ẹ̀ ni my daughter very hard working but ọlọ́run má ṣe wá lóní iṣẹ́ tí ò ní gbowó because a lot of people want you to be working just to be working for them no salaries okay ọlọ́run má ṣe ìgbà ọmọ mi bẹ́ẹ̀ lẹ́yìn tí ó máa ṣiṣẹ́ fún ènìyàn ní sanwó fún ó ti yé ọ̀pọ̀lọpọ̀ ló wà bẹ́ẹ̀ nínú ayé yìí tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ fún ènìyàn tí wọn ò ní sanwó fún wọn ẹni tó bá tún lè sanwó fún wọn á tún àwọn tí ò ní sanwó wọn á tún ba yí ẹ̀yẹ lọ́dọ̀ àwọn tó máa sanwó fún pé ó gbúdọ̀ gbà ọ ní ó kó lọ máa yọ ẹni tó máa sanwó fún ẹ lẹ́nu o nítorí pé wọ́n fẹ́ kó má ṣe lè láyé ọlọ́run ò ní kà mí mọ́nú àwọn ìdábẹ́ àtọ́nú so ilé tí a gbé bí mi tó ti yé yín àti bàbá ènìyàn a máa júwe ìwé èèyàn tí ẹni náà bá jẹ́ bàbá ní ṣe púpọ̀ nínú ọ̀rọ̀ ọmọ without a father you cannot have a child but nísìnyí wọn ni wọn dọ́gbọ́n sí ìmù ọgbọ́n tó ń dá sí náà wọ́n sì máa lọ lo father kan àti gbogbo other people other fathers kan one way or the other sorry to ó ti wà fún ọ̀rọ̀ I mean all so father is very very important at the same time mother also is very very important in everybody's life so today I give praise and honor to Almighty Father, Heavenly Father, and also give a honor and pray. I pray for all the good father all over there, all our fathers in the power, in the parliament, all the father, all those people standing, sitting anywhere, play a role of father to us. May Almighty God protect them for us and guide them. Káwọn bàbá wa kó túbọ̀ kó fún wa. Àwọn tó sì lọ sí nínú Olúwa tó lọ́rùn kó bá wa tún dá wọn sí. Ṣé ti yé bẹ́ẹ̀? Àmì kó bá wa tún máa wà pẹ̀lú wọn. Kọ́lọ̀ túbọ̀ máa rest in peace. Come and rest in pieces. Happy Father's Day to all good father. Happy Father's Day to the able president of Nigeria, to the prime minister of my able country, Canada, also America, all over the world. Those people who play a role of father into my life. All of you,
àti Megida náà gan happy Father's Day, okay, because your husband too is your father, understand? So but some father these days, sorry, if you are a father that have a cutlass and gun and a lot of cane, pankere for your child, okay, let us temper justice and let you children too behave with the baby. Èmi sì mò ń behave, kì í ṣe pé bóyá mo rójú èèyàn àbí mo wà ní Nàìjíríà àbí kankan. I'm a very good girl, kì í ṣe rán bẹ́ẹ̀ ni. Ìwà mi tẹ́ rí yẹn tó bá ti da ìtẹ́ bá rí nínú mi tó da, bàbá mi ni mo fi jọ, mi ì ní fi kú gbóná àti kú kíákíá mi ní fi jọ bàbá mi. So nice, my father, biological father, yes, rest in peace. Bàbá mi Adékọ́lá ajá ọmọ ajagun ìfúnra ọmọ aládé gbogbo ọmọ olùkàrí àlèlà súnlé o continue to rest. He's a very hardworking father, so proud of him. Yes, I'm proud of my dad. Yes, he has whatever it takes before he gets married. Yes, I'm a popular man like obìnrin dáadáa. He likes women, gbogbo ọkùnrin tó bá ṣe dáadáa tó lówó láyé gbogbo man like it. He has everything téèyàn fi ń fẹ́ obìnrin kó tó di kó mú kó bí ọmọ. Ó ti ṣe bẹ́ẹ̀ ni hardworking bẹ́ẹ̀ ni kò dúró ní sọ̀rọ̀ àǹdí ẹ̀rọ kan ní ìlú tó gbé gbọ́ngbé bí wọ́n mọ̀ ní ẹni tó wà hardworking. Àwọn fámìlì ọ̀rẹ́ àtàrà wọn lò ní ẹ̀. Bẹ́ẹ̀ ni káàdó sì lọ sí ilẹ̀ north láti lọ ṣòwò wọ́n dẹ̀ mọ̀ dáadáa gbogbo àwọn tó mọ bàbá mi wọ́n mọ̀ pé èèyàn rere ni ó sì tẹpá mọ́ṣẹ́ ṣùgbọ́n wọ́n máa ń sọ ọ̀kọ̀ọ̀kan fún wa pé ẹ̀yìn kùlé ní ọ̀tá wà ilé làṣẹ ní máa ń gbé o kò ó ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó dẹ̀ ń ṣe àwa nìkan ló ṣẹlẹ̀ sí àbí bàbá mi nìkan ló ṣẹlẹ̀ sí nínú ilé tọ́pọ̀ ìfọ́ ọlọ́pàá ti gbé owó ẹ̀ sókè ó máa ń ní ọ̀tá wọ́n bá rí pé ọ̀rọ̀ tó ń sọ ó ti jẹ́ òtítọ́ jù àbí ó ti ń ṣe dáadáa jù pé wọ́n bá fi ẹlẹ̀ láti ṣe dáadáa yìí ọ̀pọ̀lọpọ̀ tó máa dé màmá bọ́ nínú òkú wọ́n fẹ́ máa gbé lẹ́nu nítòótọ́ àwọn ará ilé Jósẹ́fù wọn lọ́tà ẹ̀ àwọn ará ilé mi sẹ́mi bá lọ́tà nínú ilé kì í ṣe pé mo fi oṣù ọmọ àlè ilé la bá Ọlọ́run fúnra rẹ̀ àti àwọn gbogbo àwọn ànábì tí a ti pè tán kọ sínú àdìgbà tán kọ sínú Bible they face it from all their families. So having problem from your family is not a joke and it's not you are not the first person to have any problem here. So but for one thing, my daddy continue to rest in perfect peace. He's a good daddy. Yes, and this is the product of it. So tó bá dẹ̀ léèyàn náà tó bá jẹ́ pé o lè ló ń jà bí pé kó pààyàn kó bá yé èèyàn jẹ́ kó má láì kò títọ́. Ẹ tó understand? Apá náà nínú ẹ̀jẹ̀ ní DNA ni ó máa wà. So kí ni ìwọ lónìí? Ó ti yé bẹ́yẹn. Òbí mọ́lọ́mọ́ máa ń jọ o. Èmi jọ bàbá mi. Bẹ́ẹ̀ dẹ̀ ni náà ọmọ mi náà ṣe kí ni Sarah ló wà ní Jésù tó fún mi. Ọ̀dọ̀ mi ló gbé o. Àfi tó bá lọ sílé ọkọ báyìí ó tiẹ̀ tí tó dá gbé. So ọ̀dọ̀ mi ló gbé. Ó ti yé yẹn ẹni ìwà tẹ bá rí nínú ẹ̀ kí o sọ 100% ó máa gbogbo ẹ̀ ló máa wà ókè bọ̀ tí àdúgbò fún Ọlọ́run nítorí pé a ti kọ́ ọmọ wa ní ọ̀nà Ọlọ́run. Bíbélì náà dẹ̀ sọ pé ká kọ́ ọmọ wa ní ọ̀nà tó máa gbà tó bá ti wá dàgbà kò níyà kó nínú ẹ̀. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. So I'm proud of my daddy and even on behalf of my daughter I know very well also she's proud of her father too. Father, Dele also the father of the baby. May he rest in perfect peace. He's a good father also. I don't know you are under my voice today. You are a man, right? Are you a good father? Who are you? Okay? Be a good father. Because it's not every father that will qualify for every happy Father's Day. Those are fathers that run away, that even leave but they are not responsible. Okay? Those fathers that are not responsible, check your weight, check yourself. Alright? And also check your brain. It's good to be responsible. We are being created to be responsible. Òun náà ni mo bá fi sọ̀rọ̀ lónìí nípa Olu Alo. Olu Alo now is he a good father? And then people dey say pé our ministry no, let me put it this way. Our ministry will surely start from our home. Our ministry will do what? Start from our home. Ilé la máa ti kó ẹ̀ṣọ́ ròde. Charity begins at home. You want to be a good pastor, a good representative of God. Ọlọ́run ló represent yẹn o. Kí ni ìwà tí Ọlọ́run fẹ́ràn? Kí ni Ọlọ́run ò fẹ́ràn? Ohun tí Ọlọ́run ò bá fẹ́ràn o gbọ́dọ̀ ṣe. Ohun tó bá ti fẹ́ràn ló máa ṣe. Gbogbo ẹni tẹ́ ń comment yẹn phone me a little bit far there. I mean little from me I can't see the comment. But don't worry, God will bless you for the good comments, whatever you say. I will try to check you. And for anybody that send the bad comments, no, the Almighty God pay you back accordingly. Wọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ love platform ṣe lè máa ń fẹ́ listen sí gbogbo sọ̀rọ̀ tá a bá sọ. May God bless you. Gbogbo ẹ̀yin tẹ̀lé ń bá wa jà náà mo gbàdúrà kí Ọlọ́run kó jẹ́ kí ẹ sọ̀kọ̀lọ̀ yín. Mo gbàdúrà kí Ọlọ́run kó jẹ́ kí ọkàn yín sá lọ.
mo gbàdúrà pé Ọlọ́run jẹ́ kí ẹ nídìí ní ṣá nígbà tẹ́ ẹ ti dàrúgbó mo gbàdúrà pé Ọlọ́run kó jọ kó bá mi paralyze mi ní ọwọ́ àti ẹsẹ̀ yín mo gbàdúrà fún yín pé gbogbo tẹ́ bá rò sí mi kọ́lọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ̀ka ara yín bẹ́ẹ̀ ló rí kò ní padà ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí mo mọ́ sí èsì dáadáa Olu Alo nígbà tí mo ní nọ́mbà Olu Alo ní ọwọ́. Yes, I have his number. So once again, happy Father's Day to everybody. But I mean, every good dad. Because me, when they keep people going, happy Father's Day. It's not everybody that value, that qualify for the Father's Day. Okay? So the grandpa too, the baba of my in-law, you know, happy Father's Day. Baba Adebowale Lawrence Adebowale, happy Father's Day to you. So we greet, so we salute to àti ọba àti ìjòyè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá àti bàbá tó wà nílùú Kánò gbogbo ìpátá la kí happy Father's Day àti gbogbo ẹ̀yin bàbá mi nílẹ̀ Yorùbá pátá happy Father's Day bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí ọmọ Olúkàrẹ́ ni mí sẹ́ ọmọ Olúkàrẹ́ àlèbá ọmọ àìmọ̀lẹ̀ gbé sínú àgbàdo ọmọ wá ọmọ ẹkùn ọmọ òdí o ọmọ òkùnrinláyè àlùkàrẹ́ ọmọ gbárígi bí òjòjò tí màá ṣèjọ léyà ọmọ òṣọkọ Èkìtì ṣọkọ Àkókó ọmọ ẹlẹ́yìn ìpínlẹ̀ Àdéwúre ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ akọ́làbọ̀ òkú ọmọ amúlẹ́wà bí òyìnbó ọmọ adélé tejiteji ọmọ wá ọmọ ẹkùn ọmọ òdí o ẹ káàbọ̀ sí lónìí. So now let's go straight to the point once again. Má bínú pé we waste time. It's good. All this paparazzi is actually good to Kujara like that. So I got to, they started tagging me. Pàtí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ṣe mọ̀ pé ìjà wọn ti kọ́kọ́ wá ń gbà yẹn tí gbogbo wọn sọ pé wọ́n fẹ́ divide orílẹ̀-èdè Nàìjíríà gbogbo everybody ṣe àmú suggestion wá maybe because of one problem or the other, you understand me. So then I supported the Christendom. But you know one thing about God is this. Wọ́n ní ilẹ̀ àánú Olúwa òkú ṣú o, wọ́n ní àánú rẹ̀ sì dúró sí láíláí. Àánú Olúwa tó dúró sí láíláí yẹn, ṣé wọ́n bí pé ẹni tó bá ń jẹ́ àánú tó wà nínú ayé ló máa dúró sí láíláí? No, everybody ìgbà tí àánú Ọlọ́run dúró yẹn, ìwọ ní àkókò, you have a time limit. Everybody have a time limit. So àánú Olúwa tó dúró sí láíláí is not for everybody. You have to use it at the time, and when you misuse that time, it's possible you miss it forever. Then I was praying and I supported the Christendom. And me too, apart from that, I support people. Normally it's back home believe I need to support. But nígbà yẹn mo support the Christendom. You understand me? Because I believe I'm a Christian. You understand me? And I brought my suggestion then back. Tó bá ti jẹ́ pé everybody ló ń fẹ́ lọ sí gbogbo kìíní o, ẹgbẹ́ wọn náà fẹ́ pín àwọn Yorùbá láti o, lẹ́yìn pé gbogbo àwọn tó ń ṣe ọ̀kọ́tí, tó ń ṣe ritual, tó ń ṣe lọ́tọ̀ kìíní, you understand me? Not the one bẹ́ẹ̀. Mo ní pé maybe Christian tó tọ́ ni mò ń sọ, mo ní maybe they too should have their own kingdom. That's what I said. Then I brought that suggestion. I still have the video on my platform. I remember that very day that I put on purple Google mo fi ṣe láti lọ́jọ́ náà. So now during that time, but I now noticed that all of them, Papa Mato said this year, we are not going to accept into this thing. You understand? A lot of them want to be there. Emma go. I noticed this problem. Otipe, tí bá dẹ̀ ní máa sọ story yẹn, ó máa gùn gan, but jẹ́ n cut ẹ̀ báyìí. So Olu Alo, gbàgbọ́ wọ́n suggest sí platform yẹn, ó ṣáà máa rí pé spirit ni ó máa ń gbàdúrà, máa pe prayer point, ẹgbẹ́ bí gbogbo tí èsì máa ń gbàdúrà ẹ̀. A máa pe prayer point, but mo rí pé mi ò kì í move lọ́ndà woman, mi ò kì í move, I don't move. Tí bá dẹ̀ ti wà lọ́ndà platform yẹn, tí àdúrà ẹ̀ ò move mi ìlú dúró síbẹ̀. So kò pẹ́ kò jìnnà, I met a woman yẹn jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde, ó ń gbé ní Abuja, ó wà ní Canada. This woman tí mo sọ̀rọ̀ yìí, princess lórúkọ tó náà, princess mo fi store orúkọ ẹ̀, ó ń gbé ní Ìjẹ̀bú Òde, àbí ó ń gbé ní Abuja ni wọ́n ló ọkọ wọn àtàwọn ọlọ́kọ́lé sí. But right now in Canada. So
woman yìí bí mo ṣe pàdé woman yìí ni pé ṣe mọ̀ pé mi máa ń blog so tí mo bá jáde lọ síta ẹlòmíràn ṣe pé Auto Bola lélẹ̀ bẹ́ẹ̀ ni mo lọ sí driving school níjọ́ kan wá pàdé níbi tá a ti gba driver license mo ń ṣe test mo ń ṣe exam school lọ́wọ́ máa àwọn náà wá síbẹ̀ so wọ́n ṣe àwọn dá mi mọ̀ ṣe pé mi ò ní mọ̀ wọ́n àwọn ló pè mí at the change number bàtà change number yẹn àwa bẹ̀rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí pè mí náà pè wọ́n so ti yé mẹ́rin the woman look like me like this but mo ga jù wọ́n lọ díẹ̀ mo ga jù wọ́n lọ ṣá she's a pretty woman not bad but I noticed that woman yẹn mo sọ fún yín pé ó máa ń sọ òun náà máa ń sọ fún mi pé lára àwọn Ìjẹ̀bú campus tí wọ́n sọ pé kí n gbé aṣáájú sílẹ̀ nígbà yẹn President Bola Ahmed Tinubu yes wọ́n ní kí n gbé wọn sílẹ̀ ṣé pé ẹ má gbàgbé pé mo ṣe jingle ṣẹlẹ̀ mọ̀ pé mo dẹ̀ kí n tó continue sí ẹ̀yin tẹ́ bá ń speak fún Nàìjíríà tẹ́ fẹ́ kí Nàìjíríà dá that you are in abroad you are endangering your life you are endangering your life because nobody ready to change and again àwọn tó speak fún Nàìjíríà ó dìgbà tó bá dé Nàìjíríà gbogbo kó tó mọ̀ bóyá ọ̀rọ̀ tó sọ fún wọn bóyá wọ́n láìkẹ́ ọ̀rọ̀ láìkẹ́ a lot of people tó bá ní kó save ló fẹ́ kó ló máa bẹ̀rẹ̀ náà máa tún máa bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ṣé àwọn ń bẹ̀rẹ̀ pé kó sọ̀rọ̀ àwọn gbogbo náà máa tún lò láti bàtẹ̀ jẹ́ ní ìwé lẹ́mí continue this story. So this woman she's one of those ladies those Ìjẹ̀bú campus forum that always call me because níjọ́ yẹn náà kò wá gbogbo wọn plan ẹ̀ wá ni pé kó lè wá bá mi sọ̀rọ̀ ní ọjọ́ yìí so that because they always want people to connect with you so that wọ́n lè máa lo ẹni yẹn láti máa pass message wọn sí ẹ so later ni mo sense pé ọjọ́ tí mo lọ ṣe exam yẹn wọ́n mọ̀ náà láti program ká bá lè ríra and we are change in the beginning they will be friends one like friend sí ẹ Auto Bola nìyẹn ẹ ṣe kìnnìkan tẹ́lẹ̀ pé tẹ́lẹ̀ tó bá rẹ́rìn sí yín ìwọ náà máa bóyún sí padà but at the end of everything ló máa mọ̀ pé àwọn eléyìí wọ́n rán wọn láti máa tọ́jú ẹ̀ so ti yé so woman yẹn each time ó kọ́kọ́ bẹ̀rẹ̀ fún mi pẹ̀lú gbé President Tinubu lẹ̀ jíǹkù tẹ̀ ṣe ẹ parẹ́ tí ẹ bá gbé sókè ẹ má gbé sókè mọ́ leave him alone wọ́n tí ì ṣe campaign gbà yẹn o but ẹ mọ̀ bí ẹni tí mo like wọn mo dẹ̀ love iṣẹ́ wọn àti story wọn from the start bíi pé káwọn èèyàn súnmọ́ wọn kán gbé wọn sókè kí àwọn èèyàn sọ pé òní lè jẹyàn mọ́ wọ́n sọ pé owó dẹ̀ máa jẹyàn I love that nípa our able president àwọn dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni kí n sọ fún yín tó tọ́ so mo try láti convince woman she refused ṣe mọ̀ pé tẹ́lẹ̀ ìgbà tó kọ́kọ́ dé with respect ló máa bá mi sọ̀rọ̀ ìgbà tó bá ti wá ń pẹ́ adi ọ̀rẹ́ àbí àti wá ń sọ̀rọ̀ bí ọ̀rẹ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí máa disturb ayé mi in fact she have a girl wọ́n ní ọmọ kan ọmọ yẹn bóyá first daughter wọn ọmọ yẹn tóbi jù mí lọ she's bigger than me ọmọ first daughter wọn máa ń bèèrè lọ́mi pé bo ni mo ti ra aṣọ gbà yẹn àwọn bra àwọn gbogbo kan ti máa ń lo àwọn aṣọ mi torí àwọn ọmọ yẹn ó tóbi jù wọ́n lọ wọn ẹlẹ́tì wà Canada sí wọn ṣé ti bẹ́ẹ̀ so we talk you understand a máa ń sọ̀rọ̀ dáadáa so ìgbà tó wá yá o tí wọ́n yẹn ṣáà ń bá mi sọ̀rọ̀ ṣe mọ̀ pé gbogbo àyẹ kẹlẹ̀ mọ́ pé èmi kò kọ́kọ́ yé mi pé àwọn pastor group up pé okay this is what we want to do àwa la fẹ́ lo èèyàn fún ara wa bí òun mọ̀ nǹkan tó really go down deep o but èmi I prayed and I followed my heart because mo notice pé bá a ṣe wà yìí lọ́jọ́ tí mo ti dáyé mi èmi fúnra mi ni mo mọ̀ Ọlọ́run ló ń tọ́jú mi àti èmi fúnra mi kí n lè ṣiṣẹ́ kí n lè tọ́jú ara mi kò sẹ́ni tó ń tọ́jú mi for that mo wá believe pé I have my right to choose whoever I love I have my right to choose whoever I love to follow ṣe to understand so èmi àti woman yìí ó ṣàbẹ̀sí sí disturb mi nípa gbé àlò Tinubu o àmì dáàdì mi ẹ má bínú sáà àlò President Tinubu o àlò President Tinubu o àlò President Tinubu o kò yé mi kò kàn pẹ́ o mo kò rí pé lẹ́dí yẹn náà wọ́n máa suggest alọ́ sí mi Olu Alo should be investigated very well torí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ o kẹ́lẹ̀ mọ́ pé nígbà míì táwọn èèyàn bá sọ pé ẹni báyìí la fẹ́ ẹ tó máa bá wọn cover assets wọn ni o tó máa cover bullshit wọn ni o you understand me that's why some people supported them ẹ kúkú rí pé kì í ṣe pé mo ní crime ń sìn àbí mo ní kankan tí mò ń ṣe mo sọ pé mo like President Tinubu
come and cover me up. No. Do you see me with anybody like my family? No. But a lot of people have crime. They have a lot of evil things want to shame that they actually need people in power to cover them. And when they notice that this person is not going to cover us, when they get to power, they won't like the person. That is the way we are busy more about the Olu Alo. Kò pẹ́ o, woman yìí kàn ṣe tán ni. Ló bá ní mo kò ní kó máa ń suggest sí, wọ́n máa suggest Olu Alo sí mi. Tó bá ti suggest Olu Alo sí mi, mo máa ń gbé kúrò. Torí mi move. Ẹni tó bá tún suggest ẹ̀ sí mi dáadáa ń pa yẹn. Òun náà ni woman tó wà lákùrẹ́ yìí tó ń kọrin gospel yẹn. Ó máa suggest ẹ̀ sí mi. Gbogbo wọn ṣáwúṣà máa ń suggest Olu Alo yẹn sí mi. Tó bá ti suggest ẹ̀ sí mi, màá ta nù. Yes, màá yọ kúrò. Mi ò lọ. So ti yé yín. Mi ò gbà gbọ́. Torí pé àdúrà ni ó ń gbàdúrà gan o. Every time wọ́n ti wà lórí iṣẹ́ ṣá, wọ́n ti máa gbàdúrà. Every time wọ́n máa. But kò move me. Tí bá sọ pé ìlú ń gbàdúrà kò move me. I'm not moved anytime he's praying. So if that prayer is not moving me, then God is speaking to me. Later, princess wá sọ fún mi. Nísìnyí ó yẹ kí n pe princess gan. Kí n kọ́kọ́ fi ṣe yẹ̀yẹ́. Màá tẹ̀ Tolúwa ní. Check princess bí mo fi store ẹ̀ o. Princess. Mo bọ̀ ní. Kí má bàa distracted. Tolúwa, ó fẹ́ bá mi check princess Olúwa. Má bẹ̀rẹ̀. Bá mi check princess. Mi ìfẹ́ wà distracted mo fẹ́ máa sọ̀rọ̀ lọ. Tí máa ń check ẹ̀ ń sìn. Tí máa ń check princess, I will be distracted. So later, woman yẹn kó wà lórí life níjọ́ ìwọ̀n was driving ní Canada. Wọ́n drive. Woman yẹn kó pè wọlé sí orí life mi ni. Ṣé o ti yé yín? Láti jẹ́ kí wọ́n lè mọ̀ pé òun mọ̀ mí. Òun máa pè wọlé sórí life mi sí pé òun ní nọ́mbà mi lọ́wọ́. Wá lókè. Ó ṣe pè wọlé mo drive. But fóònù mi ti wà connected mọ́ mi nìkan wá sọ pé mo ń drive o. Ipe ó ṣàwá sọ fún mi pé dájú òun pé kí n join program Olu Alo pé dádì òun ni o. Ìyá ìwé lọ́kọ́ sọ̀rọ̀ pé dádì òun ni. Mo kọ́kọ́ bá ṣeré pé mo ní ọkọ yín ti wọ going to 70 yẹn bí bàbá yẹn ó máa pé 70 sùn. Ọkọ yín torí wọ́n sọ fún pé 60 something lọ́kọ̀ wọ́n gbà. Mo ní nísìn Olu Alo kò tí lè bí 50. Ẹ ń pe Olu Alo ní dádì. Mo ní kílẹ̀ wá ń pe dádì ìbejì ìyá ọkọ yín. Wọ́n wá rẹ́rìn. Princess mi ìwé ti princess mi fún ẹ̀. Ìfúnà. You know the princess I'm talking about? Okay, so fún mi ní ìwé tí mo fún mi. Ṣé ní Canada? Not talking about Nigeria. Woman kan báyìí tó máa ń pè mí. Pé okay, orí fóònù ló máa wà. Ó máa wà ń bí náà. Mo block table tí block ẹ̀ dáa. Màá rántí ṣá máa wá jáde. So she now said to me that I should be kí máa join Olu Alo. Ní gbogbo ìgbà yẹn, they both Olu Alo yẹn, they were all fighting pé he is also fighting that I'm not supporting pastors. That ẹni tó fẹ́ lò. And nígbà míì, àwọn tó fẹ́ lò yẹn tó máa ń support wọn. Wọ́n sọ pé wọ́n mọ̀ ipò qualify. Wọ́n sọ lè ní pé bóyá mo rude sí former vice president. A lot of people, not even pastors alone, they will cost you your career. They will destroy you. You believe they love you. They don't actually love you because they want to use you to cover their ass. So, wọ́n máa sọ fún mi báyìí pé vice president wọ́n fẹ́ lò. Àná Olu Alo wà nínú àwọn group tí ó ṣe kinní yẹn. So ti yẹ yín mẹ́yẹn. Tí òun náà ṣe mọ̀. Tí òun náà gbọ́ owó mà yẹn, owó pọ̀, owó flow dáadáa.
ìgbà tó bá ń sọ̀rọ̀ yẹn èmi wá ń sọ̀rọ̀ lọ mo wá ń sọ̀rọ̀ mo wá ṣàṣọ pé mi ò bá òfin mo tún sọ pé I don't pay for all these things sábẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí bá sọ fún lady yẹn apart from pé mo sọ lórí fídíò àwọn máa padà lọ sọ fún wọn kò pẹ́ kò jìnnà mo kàn rí Olú Alo lórí platform mi K1 mo kàn rí Olú Alo ní lórí platform K1 ọlásùnkàn mi máa ṣá ṣé ọlásùnkàn mi máa ṣá àbí ọmọ bọ́lá àwọn kìnnìkan fún wọn mo kàn rí ní ó kàn di lẹ́wà lára àwọn friend list ẹ̀ ní mo wá ní pásọ̀ CAC lọ́dọ̀ orí platform K1 àní gbogbo àyẹ̀ mo ti tẹ̀ mo máa ń tẹ̀ sójú K1 dáadáa and tí mi bá ti bá yàn sọ̀rọ̀ tí bá ń sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí mo rí pé ẹnìkan ó tún lọ dìmọ́ ẹni yẹn simply because èmi ò gba òun wọlé definitely mo ti mọ̀ pé something is fishy about this person. Apart from that mo tún wá rí pé ní máa dúró sábẹ́ platform ẹ̀ bó ṣe ń gbàdúrà tó yẹn tó máa raise prayer point mo rí pé mi ò move mo wá jáde níjọ́ náà mo wá sọ fún lady yẹn mo wá ní Olú Alo tèmi rí tí wọ́n pè dáàdì mo ní mo ti lórí platform K1 mo ní K1 is diabolic mo wá sọ lórí life mi mo ní very soon sí wọ́n máa bẹ̀rẹ̀ mo ní wọ́n máa ní kankan máa ní kankan ṣe kankan nínú àwọn parents ẹ̀ tó bá ìlú brain kò pẹ́ kò jìnnà ní wọ́n bá sọ pé bàbá Olú Alo kú kò pẹ́ tí mo ní lórí platform K1 yẹn mo ní kò ní pẹ́ sí mo ní àwọn diabolic people they always romance themselves tí wọ́n bá jẹ́ kó má jẹ́ pastor ni wọ́n kó jẹ́ àfáà ni wọ́n àfáà yẹn máa romance pastor tó jẹ́ diabolic á romance olórin tó bá jẹ́ diabolic á romance politician tó bá jẹ́ diabolic they will show you that ìkànnì wa àwọn ló máa ń gbà orí ìgbọ̀wọ́ tí àwọn ohun ò bá gbà wọ́n ní ìgbọ̀wọ́ àwọn ohun máa tẹ́ àyà. I saw him and I told that lady that ẹni tó jẹ́ pastor nìyẹn tó máa ní kí mi máa dúró sábẹ́ tí wọ́n ń pè ní dáadé àbí mo sọ fún princess Ìyábẹ̀jì tún ṣẹ́ẹ̀kì Ìyábẹ̀jì fún mi ṣẹ́ẹ̀kì Ìyábẹ̀jì mo ní Ìyábẹ̀jì torí wúmọ̀ yẹn bí ìbejì last born wọn ìbejì ni kò bẹ́ẹ̀ pè ló ń gbé you understand Ìyábẹ̀jì dẹ̀ fún fún mi yeah báwo òwe wà ní sí èmi ẹ̀sọ́ ìmọ̀ sọ. So mo rí pé gbogbo wọn nígbà yẹn they want me to support débi pé mo bèrè lọ́wọ́ wọn gbà tí wọ́n bá mi sọ tí Ìyábẹ̀jì bá mi sọ tó kẹ́ tó Olú Alo ìbọ̀ tó dáwọn èlò máa sọ pé bóyá mo ń pa irọ́ tí mo fi mọ̀ pé even K1 tí mo fi mọ̀ pé wà ní trail wọn àti ó wà ní crew yẹn mo wá sọ fún Ìyábẹ̀jì mo ní tẹ́ bá fẹ́ kí n gbé president Bọ́lá Ahmed Tinubu sẹ́ wọ́n ti di president tẹ́ bá fẹ́ kí n gbé Aṣíwájú sílẹ̀ mo ní òkè mo kọ́ ìtọ́jú máa ṣe mo ní try kẹ́ fún mi lówó mo ní you want to buy my love àbí lára àwọn group wọn ni mo ní try to buy you want to buy my love mo ní okay pay for it mo ní when you pay for it then I will match my pocket lórí owó ni mo ṣe léyìí it's going to be a contract basis and I must give my service for the money paid. Ó wá pè lọ́wọ́ mi ipe àwọn máa bet ní pé president Tinubu wọn bọ̀ wọ́n president ẹ̀ wọ́n ní bó ṣe sọ ni mo fẹ́ sọ wọ́n ní Tinubu ẹ má bínú dájú omi òkè lórúkọ kò lè fún mi ṣíṣì ní ìlérí kankan gbà lọ́wọ́ wọn ò lè fún mi ní anything pé kí wọ́n ti fún mi látọ̀dún tèmi ti ń pariwo wọ́n ní kí wọ́n ti ṣe fún mi wọ́n ní mi lè rí kankan bóde wá ní ẹ̀yin náà tẹ́ wá sọ pé ṣe ní naturally ni mò ń gbé wọn tí wọ́n bá dẹ̀ fún mi ní kankan tó bá dẹ̀ fún mi á dẹ̀ gbé lẹ̀ but ń sìn ẹ̀yin lẹ̀ fẹ́ rà lọ́wọ́ mi ẹ sanwó àbẹ́yàn fẹ́ rà àkókò lọ tó lòun ò sanwó so kúkú wọn tẹ́ bá ti sanwó jẹ́ kí n máa gbé tí mò ń gbé lọ yìí náà kàkúkú mọ̀ ṣẹ́ tó ní sàn Olú Alo was one of them bẹ́ẹ̀ ni òun mọ sórí àlọ́ gbogbo ọ̀rọ̀ tí mo ti ń sọ nípa ọ̀dà CAC àti pásítọ̀ sí òdà gbogbo ìgbà yẹn ló ti ń sáré kàbàkàbà ló ti ń wá ẹni tó máa mọ̀ mí because it's actually nǹkan tí ẹni wá ń ṣe lónìí ó believe pé one day èmi náà ń kọ́ ọ̀rọ̀ yẹn wọ́n lè gbé ọ̀rọ̀ yẹn wá sọ́dọ̀ ìyẹn ọ̀rọ̀ tó wá leak lónìí but wọ́n sọ fún yín authoritatively wípé pastor professor
former vice president wọ́n fẹ́ kó jẹ president báyìí all of them tó bá jẹ́ pé àwọn ló jẹ president náà wọ́n kàn máa lọ bá wọn láti cover assist wọn ni fún àwọn atrocities for the love táwọn ẹlòmíì ní sí yín is not pure, it's not genuine, just for their secret not to be open. And wọ́n dẹ̀ ló ṣẹlẹ̀ ó pọ̀ káàkiri bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ lórí ẹ̀dẹ̀ Nàìjíríà. Look at it today. Tí ìbàjẹ́ pé gbogbo wọn máa padà wá settle ó jẹ́ pé ọ̀rọ̀ mi ìgbọ̀n kò lè settle mọ́ because tó bá rántí àwọn ẹlòmíì tó betray àti gbogbo nǹkan bí nǹkan ṣe ti rí. Tẹ́ bá tún jà tẹ́ bá tún settle gan ẹ̀ nílé trust ara yín mọ́ forever. Àwọn pastor àtàwọn tí ò ṣe pastor wọ́n ti cause a lot of people to betray each other tó jẹ́ pé you cannot trust each other again forever. So títí sí WhatsApp. Now Olu Alo, where is your wife? Wọ́n ní ìyàwó èèyàn wọ́n máa ní kí ló kún ẹ̀ ìyàwó ẹni tó ń bẹ ẹnikẹ́ni tó bá òun nìyẹn. That's David. Ṣẹ̀rí kó pretty ṣẹ́ṣẹ́. Let me show your face. The last time tó pè mí tó fi mí ṣẹlẹ́yà ní Canada ìyẹn woman tó fi mí ṣẹlẹ́yà ní Canada kí tó travel wá sí Nàìjíríà ó tó 2 months later mo wá travel because mi ò ń bá sọ̀rọ̀ mọ́ láti jẹ́ kí wọ́n mọ̀ torí tó má kàn déédéé gbogbo wọn máa pè ẹ́ ẹni sì báyìí àti triplet wọlé ẹbí ló dẹ̀ rí gbà báyìí wọ́n máa fẹ́ ṣẹlẹ́yà báwọn ṣe ní mọ́tò káàṣì làwọn ra mọ́tò kan $10,000 làwọn rà wọ́n ṣáà máa sọ̀rọ̀ oríṣiríṣi agbègbè nǹkan tèmi náà bá ní ìdíje pẹ̀lú máa sọ fún wọn ní tèmi náà dẹ̀ ti nígbà mi àwọn ọmọ ò tí ní bọ̀dé tó níyẹn kékeré tó níyẹn wọ́n máa fi tọ̀mẹ́ǹtì ẹ̀ Olu Alo gbogbo pátápátá tó ń sowọ́pọ̀ máa ẹ̀ tí wọ́n sọ pé Professor Yẹmí làwọn need kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n sọ pé Professor Yẹmí làwọn need tó ń pè ní oríṣi èkìtì àbòlè èkìtì àwọn náà Professor Yẹmí náà lè má jẹ́ tó ń fẹ́ ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn gbà but pastor are part of people who push who spoil all his relationship. Ó possible kó jẹ́ pé lónìí gan kó jẹ́ Professor Yẹmí táwọn èèyàn bá fẹ́ ṣe bí do or die kó jẹ́ àwọn náà máa jẹ́ president bẹ́ẹ̀ ni mo sọ àwọn èèyàn máa ń kọ ìwé o rẹ́sà dẹ̀ ní èèyàn wọ́n tún máa ń pa ìwé rẹ́